Hello, ẹ̀yin èèyàn mi. A kú dédé àsìkò yìí o. A kú bójú ọjọ́ ṣe rí. Ẹ ṣeun gan-an ni bẹ ṣe ń tẹ́tí sí wa. Bẹ́ẹ̀ ni, ní mo sọ fún wa ní, jẹ́ kí ṣe ní wíìkì yá àbí last week. A gbọ́ wípé Queen Naomi lọ àbí Queen, ṣé olórí Mariam jàre. Olórí Mariam la máa ń pè yẹn. Queen Naomi, Naomi ni queen. Is original queen. Òun gangan ni queen. After original queen, ìtókù counterfeit ni. Bẹ́ẹ̀ ni. Ní olórí Mariam tó ń sọ wípé ṣe ló lọ bẹ ó lọ bẹ Queen Naomi ní Àkúrẹ́ Mansion pé kó dáríji òun kìíní kan, gbádàkodo kó jẹ́ kó òun ṣe yẹ̀yẹ́ Èlúà kó fún òun ní title yẹn, pé tí òun ò bá ṣe title yẹn pé òun ò lè fi title yẹn lẹ̀ lọ́rùn. Nǹkankan bí nǹkankan bá ṣe òun, wọ́n mọ̀ pé wọ́n gba title yẹn lọ́wọ́ òun kó òun kókó pa ẹ́. Òun said ló máa fi fílẹ̀ ló sọ fún wa tí ẹ bá gbàgbé. Kì í ṣe ibi tá ń lọ nìyẹn. Wọ́n ní bó ṣe wá bẹ bó ṣe bẹ Naomi tán. Wọ́n ní ijọ́ yẹn gangan ni olórí Naomi, pé wọ́n ní ṣe ló tún lọ rí, ó tún lọ ní, ó tún lọ ní, wọ́n ní ó tún bleed. Àti ẹ̀ bí ó ṣe ń bleed, Ọlọ́run ò gbà fún Sàtánì àtàwọn ọmọ ogun ẹ̀. Wọ́n náà tún rush ẹ lọ sí hospital. Ó tún ṣe rush ẹ lọ sí hospital. Wọ́n náà pé kábíyèsí again, kí wọ́n ní kábíyèsí wá pe doctor. Wọ́n kò gbọdọ̀ ṣe oyún yẹn. Wọ́n kò gbọdọ̀ ṣe ọmọ oyún yẹn. Doctor bó ṣe ń ṣe, Ọlọ́run á túbọ̀ ràn ẹ́ lọ́wọ́ títí tọ́mọ yẹn máa fi bí ọmọ láyé àtàlàáfíà. Pé nǹkan kò gbọdọ̀ ṣe pé kábíyèsí, pé doctor wá sọ fún kábíyèsí pé kó fọkàn ẹ̀ balẹ̀. So this is just, ó kàn rí nǹkan díẹ̀ ni pé ṣùgbọ́n it's not the, kì í ṣe the real one. Because ṣé mọ̀ pé aláboyún bẹ́ẹ̀ yẹn, any small thing, mistake báyìí, ó gbọdọ̀ rí doctor. Not if small thing like this, ó gbọdọ̀ rí doctor. So torí ẹ ni doctor ṣe ní inú òun ti ẹ̀ dùn. Because wọ́n ti sọ fún pé tó bá ti rí any complication, kó ṣáà tètè máa bọ̀ ní hospital. Bẹ́ẹ̀ ni o. Ná bá ní after tí Mariam tó lọ tán ni kíní incident yẹn fẹ́ ṣẹlẹ̀. But thank God, wọ́n dẹ̀ ní doctor treat ẹ̀. Ó dẹ̀, wọ́n ní, ó dẹ̀ di ọjọ́ kejì, ó discharge ẹ̀. Doctor ní kó má worry. Bẹ́ẹ̀ ni o. Ná bá sọ wípé wọ́n fẹ́ ṣe, ó ní iṣẹ́ tí Tádéníkáwò fẹ́ ṣe lọ ní ààfin. Pé Tádéníkáwò ló dẹ̀ máa ṣe kíní yẹn. Wọ́n ti jọ plan ẹ̀. Wọ́n dẹ̀ ní kíní, wọ́n ní bí olórí, wọ́n ní bí kò pẹ́ náà bí Naomi ṣe dé bíbà léni o. Wọ́n ní Naomi dé pẹ̀lú Tádéníkáwò pé ó dẹ̀ dé sí ààfin. Wọ́n ní kí ẹ wá wo báwọn olórí ṣe ná ọrùn. Mariam kọ rí, kí ló ń jẹ? Queen Naomi kọ rí, Queen Naomi kọ rí. Ó máa wà. Ṣé mọ̀ pé ibi tí wọ́n fojú sí ọ̀nà gbà bẹ̀. Tí wọ́n ní pé tí wọ́n bá máa rí Naomi pé kí wọ́n sọ wípé kí wọ́n máa gbọ́ any fake news, but Ọlọ́run ò gbà fún wọn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe máa ṣọ́ Naomi títí tó máa fi ṣe rere, tó máa fi bí àwọn ọmọ inú ẹ̀ lágbára Kristi ọba ìyanu. Àfi tí ó bá sí Ọlọ́run lókè, tí ó bá sí baba wa God tó ń jẹ́rìí agbára ẹ̀, tó ń gbé ni níjà kẹ́rù dẹ̀ máa bo níjà ní nǹkan tó ń ṣe fún Naomi, tó ń ṣe fún Naomi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ń gbé Naomi níjà. Gbogbo àwọn ọ̀tẹ̀ gbogbo àwọn ọ̀tá Naomi ṣubú dànù. Wọ́n ṣubú dànù. Wọ́n ń forí sọlẹ̀. Wọ́n ń gbókìtì. Wọ́n ń gbókìtì kìràkìtà. Ọlọ́run Jehovah a dúpẹ́ o. Ẹ kú iṣẹ́. Bíbélì sọ fún wa, ó lóhun yóò ṣàánú fún àwọn tó òun yóò ṣàánú fún. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run kó ká wa mọ́ àwọn tó Ọlọ́run máa ṣàánú fún. Kó ká wa mọ́ wọn. Torí ẹ la ṣe wà láyé la wà láàyè. Ó ká wa mọ́ àwọn tí òun yóò ṣàánú gẹ́gẹ́ bó ṣe ṣàánú fún olórí Queen Naomi
Ayayayayaya. Testimony galore. Ìyanu á ṣẹlẹ̀. Ọlọ́run á fọwọ́ agbára ẹ̀ hàn. Ó fi títóbi ẹ̀, ó fi hàn àwọn ẹ̀dá. Ṣé èyí tó ti ẹ̀ ń kó Naomi yọ la fẹ́ sọ ni? Àbí gbogbo akitiyan tí ìyanu fi ń ṣẹlẹ̀? Ìyanu ń ṣẹlẹ̀ o. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ó lágbára jù. Yes o. Bó ṣe wá ní, bó ṣe wọ ààfin báyìí, inú ti bí àwọn olórí. Wọ́n ti mọ̀ pé wọ́n fẹ́ ṣe sacrifice kankan lénìí. Wọ́n ní gbogbo wọn ti ń bínú, inú wọn ti ń bínú. Wọ́n kàn ń yọjú, wọ́n mọ̀jú, wọ́n yọjú, wọ́n mọ̀jú. Láì fọ̀rọ̀ ọ̀gùn. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní tí Tádéníkáwò bá ti dé ààfin báyìí, ó ti délé bàbá ẹ̀ ni. Wọ́n ló kàn máa bẹ́ kìràkìtà. Ọmọ kékeré òkókó mọ, kò mọ̀jú. Kó ṣáà ti wà ní ààfin nílé bàbá ẹ̀. Wọ́n ní ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. Wọ́n níbi tọ́mọ yẹn ti ń ṣeré o, tó ṣeré. Àṣé kí ló ń jẹ́? Tóbi Olétíìkì. Wọ́n ní ó ti sáré lọ bá ọmọ yẹn. Ó kàn taari ọmọ yẹn pé kókó jókòó jẹ́. Ó dé tá ìdó tẹ̀bẹ̀ sí ní ṣe kìràkìtà. Tó ń bẹ́ kiri. Wọ́n ní before you know, bó ṣe taari ọmọ yẹn, àwọn èèyàn wà ń ta wọ́n. Wọ́n rí bó ṣe ti Tádéníkáwò, wọ́n ní ọmọ yẹn dẹ̀ tàkìtì. Ó bó lẹ́sẹ̀, ó bó ní ọwọ́ ẹ̀ ní. Wọ́n ló fi ẹsẹ̀, ó bó lórúnkún. Ó dẹ̀ bó lọ́wọ́. Wọ́n ló ní injury. Ọmọ yẹn ṣe sunkún lọ bá ìyá ẹ̀ ni. Lọ bá daddy. Pé obìnrin yẹn pé ó ti òun lòun fi ṣubú. Ó bó. Wọ́n ní ta ni? Ta ló tì ẹ́? Wọ́n ní bí àti kábíyèsí o àti Queen Naomi. Bó ṣe sáré lọ. Wọ́n ní ó jà lọ. Bó ṣe wá dé ibi chamber Olétíìkì o. Ìyẹn Tóbi ló bá na wọ́n pé ẹni yìí ló ti òun. Wọ́n ló rí iná kànga léni. Wọ́n lóhun àti Naomi. Wọ́n ní kì í ṣe kékeré. Wọ́n mú nǹkan lẹ̀ léni. Wọ́n ní ẹ̀ tí ẹ lè mọ̀ pé Naomi ló ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún Olétíìkì. Ayé ẹ ti fẹ́ bàjẹ́ o. Òun rọ́wọ́ yín, òun rí gbogbo ìṣe yín pé orí burúkú lẹ̀ ń ṣe kiri. Ṣùgbọ́n ṣá o, Ọlọ́run ọba, òun nìkan ni mo tì yín, òun ló máa bá yín jà because Ọlọ́run bá yín jà, kì í ṣe èmi mo fẹ́ bá ẹ jà. Orí ọmọ mi ó tì dànù. Pé kí ni bá lè ṣe? Wọ́n ní kábíyèsí wá ní, ìwọ Tóbi lọ́ba. Ìwọ wá sọ fún mi pé torí pé wọ́n fẹ́ ṣe ritual ní ààfin, pé tó ti gbọ́ pé Tádéníkáwò náà fẹ́ lò. Ìwọ ti ya sáré wá sí Ṣèráì. Ìwọ ti sáré lọ sọ fún àwọn tó fẹ́ ṣiṣẹ́ tí ọmọ yẹn fẹ́ ṣe, tí Tádéníkáwò fẹ́ ṣe. Ìwọ sáré lọ bá wọn wá sọ fún kábíyèsí pé kábíyèsí bọ́mọ ti ń rìn. Pé instead Tádéníkáwò máa ṣe pé ṣé ọmọ òun ò ní lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni. Ìbò ṣá ti ń rìn, kóun náà ṣe one of the sacrifice. Wọ́n ní kábíyèsí wá ní, ara ló ń ta ẹ́ torí pé ó wá bá mi. Torí kọ́mọ ẹ ṣe nǹkan tó yẹ kí Tádéníkáwò ṣe. Ó ló fi ìtara yẹn lọ ti ọmọ níbi tí ọmọ ti ń ṣeré. Ó ti fail o, ó ti ṣì because ọmọ tiẹ̀. Ara nǹkan tá à ń sọ. Tó bá pé lóòótọ́ ọmọ yìí ó ti ń rìn lóòótọ́ bẹ́ẹ̀ tí kò lè ṣe because ó yìí kéré number one. Ẹlẹ́ẹ̀kejì ni pé number one thing, ó yẹ kó lọ ṣe nǹkan tó ní kó ṣe DNA. Ó ṣe DNA. Ara nǹkan tá a fi ń sọ ọ̀rọ̀ yìí. Pé without DNA, without pé wọ́n ṣe nǹkan tó yẹ kó ṣe lórí àwọn ọmọ yẹn. Àwọn ọmọ yẹn ẹni tó jẹ́ ẹ̀jẹ̀ tòun ló lè ṣe. Ẹni tó bá ti mú proof wá, kí ló dé tí ò ní yan ọmọ yẹn? Òun náà máa fún ní assignment náà. Ṣèbí òun l'Adéṣínà fún ẹ. Ṣèbí Adéṣínà á ṣe náà. Pé ṣùgbọ́n nígbà tó ṣe, tó mú request lọ́wọ́ ẹ̀ jáde, kò rí proof pé so therefore ọmọ ò sí ní line ìsọkúsọ tó sọ yẹn kò lè ṣe. Wọ́n sọ ìtara ẹ̀ ló fi lọ tí ọmọ yẹn ní tìkùtì.
Ọlọ́run máa yọ ẹ́ o pé kò mọ̀ ń wọ̀n báyẹn. Kò mọ̀ ju eléyìí, pé kò mọ̀, kò ju eléyìí lọ. Pé kíní yẹn mọ̀ ń wọ̀n, pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀. Ayé ẹ ìbá bàjẹ́ léni o. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní nǹkan tí kábíyèsí sọ fún wa ni. Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká wo, kò dùn kó pọ̀ ṣókí náà bí ó wí. So màá máa mú many things tó kù, màá mú wá fún yín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí, ẹ bá mi share, ẹ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.